Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lé ń kọ́? Gist tèmi wọ́n ní Olori Ronke wọ́n ní wọ́n lọ sí Ọ̀jájá mọ́ o. Wọ́n lọ àtáàkì Olori Temitope wípé ó gba contract tó yẹ kí òun gbà, wípé international contract tó yẹ kó òun gbà, wípé kábíyèsí cancel orúkọ òun, ó fi orúkọ Olori Temitope sí, wípé Olori Temitope ò dẹ̀ sọ pé òun ò ní gbà, wípé ṣe ni Olori Temitope gbà, wípé nǹkan tí palace ò fi rójú tù nìyẹn, wípé nítorí pé àwọn ò nífẹ̀ẹ́ ara àwọn dénú, wípé nǹkan tí ẹlòmíì fẹ́ ni wípé kí èèyàn kan lọlẹ̀ kéèyàn kan wá dìde, wípé báwo ni Olori Temitope ṣe máa gba irú contract yẹn lọ́wọ́ kábíyèsí tó dẹ̀ jẹ́ pé òun ni contract yẹn tẹ́lẹ̀ tí kábíyèsí ti korúkọ òun sí, wípé ṣó yẹ kí Olori Temitope accept irú contract yẹn lọ́wọ́ kábíyèsí, wípé kò yẹ kó gba contract yẹn. Èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sórí gist tèmi. Ṣé àlàáfíà ni ẹ wà? Ṣé dáadáa ni mo bá yín? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o, so that tá bá ti post any gist ẹ máa rí òkè òkè lọ́la yín á máa lọ, ọ̀la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin ènìyàn lé ẹ rí pé ó ga fún Olori Ronke. Allegedly bá ṣe gbọ́ o, wọ́n ní ṣe ló gba Ọ̀jájá mọ́ lọ tó lọ àtáàkì Olori Temitope. Ẹ̀yin náà mọ̀ pé Ọ̀jájá mọ́ ni gbogbo wọn ti máa ń shop. Ó lọ àtáàkì Olori Temitope o. Ó sọ fún Olori Temitope wípé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, wípé òun àti Dr. Lizzie wípé wọ́n feel pé àwọn lè máa da palace rú, wípé wọ́n ń ṣàìdí kábíyèsí tó yẹ kí àwọn ìyàwó márààrún káwọn fọwọ́sowọ́pọ̀ káwọn máa ṣe nǹkan tí Queen Naomi ò fi ní wọnú palace, wípé ṣùgbọ́n apart from that o, wípé ṣe ni àwọn méjèèjì wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Queen Naomi àti kábíyèsí, wípé nǹkan tí òun máa fi ojú Temitope rí, wípé nǹkan tó wá dùn jù ni pé contract tí kábíyèsí ti fún kábíyèsí mú orúkọ wọn yọ kúrò, wọn gbórúkọ Temitope sí, Olori Temitope dẹ́gbà, wípé ọ̀dàlẹ̀ ni Olori Temitope, pé èèyàn burúkú lolori Temitope. Wọ́n ní ṣe ló ń pariwo ní Ọ̀jájá mọ́. In fact ọ̀rọ̀ Olori Ronke yìí ọ̀rọ̀ ẹ̀ wá lágbára. Olori Ronke yìí má tún lágbára. Wọ́n ló bú Olori Temitope tó jẹ́ pé wọ́n Olori Temitope náà dẹ̀ dá lóhùn. Mo tiẹ̀ jẹ́rìí Olori Temitope, wọn ò ní jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó gbóná, wọn ò ní jẹ́ kó tutù, wọ́n á fún ní gbígbóná ni. Wọ́n Olori Temitope níta ló kó bá Olori Ronke, wípé Olori Ronke ìkà ni àgbàyàdẹ ni, wípé ta ló kó bá Olori Ronke tó jẹ́ pé inú ẹ̀ ò dá, wípé inú ẹ̀ tí ò dá òun ló jẹ́ kí àjálù burúkú máa jálù. Ó ní inú Olori Ronke ò dá, wípé bí inú ẹ̀ ṣe wà yẹn àkéèké, ejò, oríṣiríṣi àwọn nǹkan burúkú ló ń gbé inú Olori Ronke, wípé ìtorí ẹ̀ ló fi treat ọkọ ẹ̀ anyhow, wípé kábíyèsí ò deserve nǹkan tí Olori Ronke ń ṣe, wípé because kábíyèsí sọ fáwọn kó tó dípò àwọn wọnú palace wípé òun níyàwó, ó láwọn tẹ́rí sí, wọ́n láwọn tẹ́rí sí. Wọ́n ní kábíyèsí sọ fún gbogbo àwọn pé àwọn ò lè fi ìyàwó àwọn sílẹ̀, àwọn love Queen Naomi o. Ó ní àwọn làwọn gbórí sí o. Ó ní ní ìsìn ẹ wá níyàwó kábíyèsí ò ní padà wá sínú palace, ẹ ń ní kábíyèsí lára, ẹ ń fi wàhálà ẹ ń gbé wọnú palace lójoojúmọ́. Ó ní kí ló kàn pẹ̀lú gbogbo orogún òṣì tán ṣe. Ó ní òun ló mọ wàhálà tó kó rẹ̀ sí. Ó ní torí pé òun ò bá torogún wáyé nítòun. Ó ní tí ọkàn bá fún ní anything, òun ní láti gbà á tayọ̀tayọ̀. Ó ní kí ni Queen Naomi ń ṣe fún wọn tó ń bá Queen Naomi jà. Ó ní tí ò bá ń ṣe pé ìkà àgbàyà ni wọ́n, ọ̀dàlẹ̀ ni wọ́n. Ó ní kí ni Queen Naomi ṣe fún wọn tó ń bá Queen Naomi jà. Ó ní ṣé Queen Naomi ló kọ́kọ́ wà ní palace yẹn nígbà tí ìwọ́n jẹ́ àlè kábíyèsí.
ó ní kò ní tìjú rárá Olori Ronke. Ó ní Olori Ronke ò ní tìjú o. Ó ní aṣọ ìtìjú Olori Ronke ó ló ti fàya. Ó ní kò ní ìtìjú ẹyọ kan báyìí. Ó ní tó bá jẹ́ pé Olori Ronke ní ìtìjú ni ṣé Olori Ronke máa bá ọmọ inú ẹ̀ du ọkọ. Ọ̀rọ̀ nìyẹn o. Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ ni Olori Temitope sọ yẹn. Lóòótọ́ òótọ́ máa ní Olori Ronke ò ní tìjú lóòótọ́ o. Ó ní tó bá jó ní tìjú ó ní ṣó máa bọ́mọ inú ẹ̀ dọ́kọ. Ó ní tó bá yà wá máa sẹ́ pé ìdàgbà àgbàlagbà ní ẹ́. Ó ní irú àgbàlagbà wo nìyẹn tí ò ní làákàyè. Ó ní irú àgbàlagbà wo nìyẹn tí ò ní tìjú. Olori Temitope ní kí làwọn papọ̀. Ó lóun àti Mariam tó ń pa nǹkan burúkú pọ̀ náà ní kọjọ́ máa bára wọn fà. Ó ní ṣé ó rí pé òun ta sí wọn rí. Ó ní jẹ́jẹ́ òun ló ń lọ. Ó ní torí òun ti mọ orú èèyàn tó jẹ́ wípé àwọn tó jẹ́ pé wọ́n máa ń fi itọ́ funfun sínú tó ń tu tẹ̀jẹ̀ jáde ni wọ́n. Wípé torí ẹ̀ òun rọra yẹra nítorí òun ò fẹ́ kán kó rágbáragbá rédèrèdè bá òun. Ó lóun ò fẹ́ kí wọ́n kó ìranù bá òun. Ó ní so ẹ́díkì tó níyẹn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ni o. Ó ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ẹ́dí. Ó ní kókó rẹ̀ kó wájú kó jẹ́ kó ń kọjá. Wọ́n ní bí Olori Temitope ṣe fún ní wòtòwòtò ní ọ̀jájá mọ́ nìyẹn o. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé yìí tún lágbára. Olori Ronke yìí ṣáá ni bí ògbóògùn ìjà wọ́n ti fi ìjà ṣe Olori Ronke. Ẹ máa bá everybody jà kiri bó ṣe ń halẹ̀ náà nìyẹn. Bá a ṣe gbọ́ àlẹ́ ilé pé wọ́n dúró síwájú pálásì pé pé náà mi ò ní wọnú pálásì. Ṣẹ́yìn lẹ́ni pálásì ni ẹni ẹ̀yin ọmọ ìlú Ilé-Ifẹ̀ ní and so what. Ṣé wọ́n fìyẹn gbowó ń báǹkì ni? Alẹ́ ní ìtìjú. Tẹ́ bá ní ìtìjú ni gbogbo nǹkan tẹ́ ń sọ kò yẹ kẹ́ ẹ máa sọ honestly. Ó yẹ kẹ́ ẹ rọra gbọ́rọ̀ sọkọ yín lẹ́nu kẹ́ ẹ jókòó síbi tọkọ yín tó ní kẹ́ ẹ jókòó sí ni ṣùgbọ́n ẹ ní ìtìjú. Ẹ̀yin èèyàn lẹ́gìsì tá a gbọ́ nìyẹn o. Ta ní ká mú wá fún yín. Etí tẹ́ fi ń gbọ́ mi ò nídìí. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkọ ìsàlẹ̀ àpò. Òkè lọ́lá yín máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all.